Ẹ̀yin èèyàn mi, a kú Sunday ní o. A ṣọ̀pọ̀lọpọ̀ láyé. A tún gbọ́ nǹkan kan ní íńtánẹ́ẹ̀tì. Àwọn èṣù bí èèyàn, ìhun èṣù bí èèyàn, èèyàn bí èṣù. Àwọn ọ̀tá Naomi. Ẹ má bínú. Àwọn ọ̀tá Naomi, àwọn náà ni. Àwọn náà nílé ni wọ́n ti rin gbogbo oríṣiríṣi ọ̀nà, wọn ò rọ́nà lọ, wọn ò tún rọ́nà ní ìgbégbà. Ẹ tún máa wo fake tó tún gbé jáde. Ṣé mọ àwọn tó máa ń ya orí èèyàn yẹn? Wọ́n á ya orí èèyàn, wọ́n á gbé sí another image. Wọ́n á ní ohun tó wọ́n fẹ́ fi kó báyìí. Wọ́n náà máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa. A dẹ̀ máa ń gbọ́. Àwọn tó expert nínú iṣẹ́ ibi wọn yẹn. Wọ́n á mú orí èèyàn, wọ́n á gbé, wọ́n ní wọ́n rí ló tẹ̀. Bọ́dì ajẹ́ tẹranko, orí ajẹ́ ti èèyàn, kò jẹ́ èèyàn, kò jẹ́ ẹbọra. Òun náà máa ń ṣe. Wọ́n á ṣe, ó máa fine. Ojú yẹn á jojú ẹni tí wọ́n fẹ́ kó bá. So, bó ṣe ń ṣe ṣáájú àti máa ń gbọ́. Ẹ̀yin náà ti máa ń gbọ́ dáadáa. Ẹ ṣeun. Wọ́n bá lọ blackmail. Wọ́n fẹ́ fi yẹn blackmail Naomi. Wọ́n rí Naomi ní hòtẹ́ẹ̀lì. Wọ́n rí ní hòtẹ́ẹ̀lì. Níbi tí wọ́n rí lóòtẹ́ẹ̀lì ṣá. Pé wọ́n gbé lọ sí hòtẹ́ẹ̀lì. Ìgbádà kò dùn. Ẹ má máa ní voice mi o. Ẹ ṣé. Wọ́n bá ní wọ́n rí Naomi níbi tó wọ́n gbé lọ sí hòtẹ́ẹ̀lì. Níbi tó ti lọ rí ṣá, wọ́n ṣá ní hòtẹ́ẹ̀lì náà tí wọ́n lọ rìn bọ̀. Wọ́n bá gbé orí ẹ, wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní ṣe. Ashley dẹ̀ ni ẹni tí ó sọ pé òun rí. Òun náà ló yà. Òun náà ni fíìmù wà lọ́wọ́ ẹ̀. Ló bá gbé report lọ sọ fún kábíyèsí. Ṣó rí ìyàwó ẹ̀ tó lọ trust? Ṣó rí ìyàwó ẹ̀ tó ń pọ́n gẹ́gẹ́gẹ́? Ṣó rí ìyàwó ẹ̀ tó jẹ́ pé kò rí kò sùn ẹ̀? Áńgẹ́lì ẹ̀. Ó tàn bókù. Ṣé o rí? Ó wá fi fọ́tò lọ. Ó ń fi fídíò yẹn live. Ó fi hàn kábíyèsí. Ó kàn ṣe lójú kábíyèsí. Kábíyèsí mú fún mi kí n wò dáadáa. Ó ní òun náà ni. Ó wá mú fọ́tò. Wọ́n ní ni o. Wọ́n ló mú fọ́tò. Ó mú fóònù yẹn, ó fi hàn kábíyèsí. Kábíyèsí wá wò pa. Ó máa fẹ́ jọ. Ó kò máa sí ìjọ. Ó ṣàṣì Friday. Kábíyèsí wá já fóònù gbà lọ́wọ́ ẹ̀. Fún mi jẹ́ n wò dáadáa. Ló bá dúró sẹ́gbẹ̀ẹ́ kábíyèsí. Kábíyèsí wá wò. Ṣé tí kábíyèsí wá mọ̀ pé kó máa já fóònù yẹn gbà. But kábíyèsí ṣàmú fóònù yẹn dáadáa. Wọ́n á ní níbi tí kábíyèsí ti ń wò pé òun wá ń gbọ́ tó ń sọ ní underground pé má jẹ́ kó wò, má jẹ́ kó wò dáadáa, gbé kíní kámẹ́rà yẹn kúrò dáadáa, gbé jìnnà torí tó bá wò gan pé ó máa rí pé káṣírí máa tú. Wọ́n ní kábíyèsí wá gbọ́ ọ̀rọ̀ yẹn ní underground níbi tí ó ti ń wo fíìmù. Wọ́n ní bó ṣe gbọ́ yẹn ṣe ni Ashley kan já fóònù yẹn gbà lọ́wọ́ kábíyèsí. Pé ṣe bóun náà ni ìwọ sọ pé kíní ìyàwó tó ń pọ́nlé. Ashley ní irọ́ ló pa o. Pé ó dàbí pé kábíyèsí ní irọ́ ló pa Ashley. Ó dàbí pé nǹkan tó ń gbọ́ lábẹ́lẹ̀ yẹn. Ṣé ìṣe pé plan work lélẹ̀? Ashley ayé ẹ̀ ti bàjẹ́. Wọ́n ní bá ṣe. Kábíyèsí ní ó yá fún mi ní fóònù. Ó lóun ò ní fún un. Ó ní ṣe bóun náà ló ti rí. Kábíyèsí wá sọ pé okay, ó ṣe yẹ o. Àwọn ohun tó ń gbọ́ ní underground yẹn, ó fi yé òun pé plan work ni. Ǹjẹ́ báyìí ẹ ṣe rí leléyìí Ashley? Ẹ ti try gbogbo ọ̀nà kọ́nà. Ẹ tún wá lọ plan eléyìí. Pé irọ́ lẹ pa. Ó ní Naomi tóun mọ̀. Queen Naomi tóun mọ̀. Ìyẹn kábíyèsí ló sọ. Ó ní bẹ́ẹ̀ bá gbé gbogbo ilé ayé yìí lẹ̀ fún Naomi. Pé nǹkan yìí o, má yẹ kí anybody dé bẹ̀. Bá mi tọ́jú ẹ̀, bá mi ṣe, má fọwọ́ kan. Ó ní bá jẹ́ 100 years lẹ́nu, wàá bá ń bẹ̀. Níbi tó fi sí wàá bá ń bẹ̀. Ashley, Naomi kò lè sọ pé òun ní ojú kòkòrò lọ fọwọ́ kan
nǹkan tó gbé sí níkàáwọ́. Ó ní ẹni tóun trust, ó ní kò sí, ó ní bí Naomi ṣe rí yẹn, ó ní òun ti mọ̀ kóun tó mọ̀ ẹ́ dáadáa ìwà àṣé èèyàn burúkú nìyẹn. Àṣé èèyàn burúkú nìyẹn, wọ́n ní bó ṣe wá hóbó Ashley nìyẹn o. Wọ́n ní ká Ashley wá mú fóònù yẹn wá yá rí dáadáa. Kí ló dé tó jẹ́ ká rí dáadáa? Kí ló dé tó jẹ́ kí a wo dáadáa? Ṣùgbọ́n ìwọ̀nba tí òun ti wò yẹn o, pé òun ti gẹ́ẹ̀tì nǹkan tóun fẹ́ gẹ́ẹ̀tì. Pé ó ti ń ṣe orí ibú tipẹ́. Orí ibú yẹn ló dẹ̀ máa bá yẹn lọ. Tó jẹ́ pé ẹni aláìṣẹ̀, ẹni tó jẹ́ pé wọn kì í ṣẹ̀ kí àwọn ogun ọ̀run tó bẹ̀rẹ̀ sí ní máa gbèjà ẹ̀, tó bá máa dáná lé wọn lórí. Òun ló wá kù sí ìtẹ́ wá sọ pé ẹ fẹ́ blackmail ẹ ti ṣe gbogbo oríṣiríṣi ọ̀nà, ti ṣe physical, ẹ ti ṣe spiritual, physical ló wá kò tẹ́ fẹ́ ṣe pẹ́ẹ́dẹ̀ ti ṣe. Ẹ̀yin èèyàn wá ṣe ń gbọ́ gbogbo rádaràda tá a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì tó sọ pé Naomi ṣe. Tó bá jẹ́ pé kábíyèsí jẹ́ ènìyàn ọ̀tọ̀, Ọlọ́run ti yan òun àti olórí Naomi láti ọ̀run wá. Ṣé ẹ ti rí? Kó dé mọ̀ pé nǹkan yẹn kọ́ tó fi blackmail àwọn agọ́ta wà bíbá àti mọ bó ṣe máa ń ṣe. Tó bá fẹ́ blackmail yàn, tó fẹ́ bá yàn jẹ́, wọ́n á gbé orí ẹni tó fẹ́ bàjẹ́ yẹn, wọ́n á gbé orí ẹ̀ sí image kan. Wọ́n máa wò pé kì í jẹ́ ká wò sálẹ̀ dáadáa, wọn ò ní jẹ́ kán wò. Pé orí lórí sọ ẹsẹ̀ lẹ́sẹ̀ Jacob àbí àná ṣe ń sọ gẹ́gẹ́ bí a ṣe gbọ́. Wọ́n ní kábíyèsí wá hóbó Ashley tó bá yí ẹ̀ ṣe bàjẹ́ tó rè. Òun mọ̀ pé ìtókù ẹ túbọ̀ múra sí. Ẹ túbọ̀ múra sí gbogbo ìwà Ashley. Wọ́n ní gbogbo ìwà tó hùlẹ̀ táti ẹ̀ tó ń sọ̀rọ̀ pa ẹ̀. Tó ń tí mọ̀ wọ́n ṣe fẹ́ destroy. Ó máa destroy ni. Ashley ó máa wà destroyed in Jesus name. Ìyẹn tó bá jẹ́ pé gbogbo nǹkan tá à ń gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì tó wá pé bẹ́ẹ̀ ló ṣe rí o. Àìjẹ́ bẹ́ẹ̀, àjẹ́ pé kò rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n pé ó rí bẹ́ẹ̀, pẹ̀lú ìta Ashley ṣe yìí, Ọlọ́run àtàwọn ogun ẹ̀ wọ́n ti dáná de Ashley. Ayé yìí ló ti máa gbiná kó tó dọ̀run. Ṣé ẹ̀ ń rí bí ilé ayé Ashley ṣe bàjẹ́ tó wá ń bu ayé ẹni ẹlẹ́ni jẹ́? Ó fi pé kábíyèsí jẹ́ nìkan tí tọkàn lè fake bẹ́ẹ̀ tó máa tètè kúrò bẹ́ẹ̀. Atrocity tó ti ṣe Ọlọ́run nìkan ni máa ṣe atrocity. Tó wá pé wọ́n ṣe atrocity náà, bọ́ọ̀lù tí ṣe máa fún wọn ní orí ọ̀fẹ́ láti má gbàgbọ́ gba ìwà irọ́ púpà ẹ̀, láti má gbàgbọ́ lọ́wọ́ Ashley. Ṣé rí pé Ashley àtàwọn ọmọ iṣẹ́ ẹ̀ àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n dẹ̀ ti wà frustrated. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n gbé wá sí ti gbọ̀n kẹ́ tó gbọ́ tuntun ní nǹkan tó tún Ashley ṣe. Ashley lẹ́ni Ashley lọ́la Ashley lọ́wọ́ tún náà. Ọmọ tó bá bá wí, ọ̀lẹ́ni tí wọ́n bá wí tó bá wà rùnkì. Ẹni tó ń bá wí tó wà rùnkì yóò parun lójijì. Àbọ̀rọ̀ náà sọ fún mi báyìí. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, kẹ́ ẹ bá mi subscribe. Ẹ ṣé gan bí ṣe tẹ́tí sí wa. A kò sinmi ẹ̀mí. Bye o.